Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pé kú dédé àkókò yìí o níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi. Arílùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún solówó ẹ̀ ní mọ̀sọ̀mọ̀sọ̀ ṣẹ́ ìbínú. Nẹ́tíwọ̀kì yẹn ọ̀dá níbẹ̀rẹ̀ àmọ́ nǹkan tí ò jẹ́ ká gbọ́ voice wa. Mo nígbàgbọ́ pé ó pọ̀ dọ̀dá báyìí. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kàyéfì ńlá ló jẹ́. Kàyéfì ńlá ló jẹ́. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń máa ń mú wa rò lọ́pọ̀lọpọ̀ ìgbà pé kí ni ń ṣẹlẹ̀ sí wa ńlẹ̀ yìí. Ọjọ́ wo la tó fẹ́ gbọ́n? Ọjọ́ wo la tó mọ̀ ń tọ́kàn? Ọjọ́ wo la tó gbé ìgbésẹ̀ tó yẹ? Ọjọ́ wo la tó ní fòṣèlú ṣe nǹkan? Ọjọ́ wo la tó ní fàkókò ṣòfò lórí nǹkan? Ńjọ́ wo ńlá gbé ìgbésẹ̀ tó yẹ lásìkò tó yẹ? When can we do things right in this country? Ìyẹn jẹ́ kàyéfì, ó dẹ̀ jẹ́ tí ń bà wá lẹ́rù. Because ọ̀rọ̀ àwọn ajínigbé, a ti ń pariwo, a ti ń fọn rere, a ti ń lọ́gùn ẹ̀ látọjọ́ tó pẹ́. Pẹ̀ntọ́ wẹjúlẹ̀ rò ń bà, a pariwo. Àwọn olóṣèlú náà láwọn ń rojọ́, àwọn náà láwọn ń sọ̀rọ̀, àwọn ń gbìyànjú. Ìgbìyànjú wọn ò yọ. Torí pé kàkà kéwé àgbọ̀n dẹ̀ líle ní ilé kankan bí ewé akíka. Kí ló wá dé, ńbo la ń lọ, kí là ń bá káàkiri, kí ló ṣẹlẹ̀ sí wa gangan? Pàápàá jùlọ ńlẹ̀ Yorùbá, wàhálà ti ń ṣẹlẹ̀ sí wọn lókè ọya. Ó ti wá fòkú lókè ọya, ó ti di tí wọ́n ń sàlẹ̀ ń bì yìí. Ó tún wá dé sàlẹ̀. Àwọn tó wà níhà ìlà oòrùn, àwọn eléyìí wọn gbàjọgọdì, wọn ò gbàgọjẹ̀. Àwọn tí ń jí wa gbé, tí ń fi kó oró pa àwọn èèyàn, wọ́n wá sọ ilẹ̀ káàárọ̀ oòjíire, wọ́n sọ bẹ̀dílé. Àti ṣe propaganda. Àwa náà lápadà wá jìyà rẹ̀. Ṣé bá sì máa bá lọ leléyìí? Ọjọ́ wo la ṣe yìí dà? Ńbo la dọ̀run lásì? So, ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé ó ti kan jẹ́jẹ́ mojókòó mi o. Ọ̀rọ̀ ń ti délùú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Ìgbòho gangan ni wọ́n ti jíyàn gbé báyìí. Ìgbòho tán jíyàn gbé, wọ́n já aláboyún gbé, wọ́n gba ransom, wọ́n tún pa aláboyún. Ṣẹ̀wá ní ká má bínú náà ni, ṣẹ́ni àfọwọ́wọ́nú náà ni, ṣẹ́ni àmọ́ wòrán náà ni, ṣẹ́ni àmọ́ dúró de Ṣèyí Mákindé, ká máa dúró de ìjọba àpapọ̀ kí wọ́n buwọ́ lu nǹkan kó tó dípa máa gbé gbèsè ká tó dìfẹ́ǹdì ara wa. Ẹgẹsẹ̀ ń kẹsẹ̀ ní ń tàpá. Ọmọ èèyàn wo ni wọ́n kiri bọ̀ níkùn tóun ò ní fàbínú yọ? Kí ni ń ṣe wá ńlẹ̀ Yorùbá? Ọjọ́ wo la fẹ́ sọra wa dà tẹ̀yìn kọ́gbọ́n agé tí ajá dà tá a gé létí tán tí wàá ń tọ́jú abẹ? Lọ́jọ́ wo? Ọjọ́ wo la ṣe gbogbo eléyìí dà? So, wọ́n wọlé Ìgbòho, wọ́n jíyàn gbé nílé Ìgbòho. Torí ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ lódò tí ó bá sojú akàn yóò sojú ẹja. Ntó bá ṣẹlẹ̀ nínú Ìgbòho, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gangan wọ́n lọ kànkó. Bí ìgbà tí èèyàn sì máa mọ̀ ni, ń gbèsè bò ní ajìjàngbara. Ṣebó ni mẹ̀sáyà tí gbà wọ́n kalẹ̀? Ṣebó ń lọ̀rọ̀ ìlú kún lójú, ọ̀rọ̀ ìlú gbé lọ́kàn? Ṣebó ni máa ń tara? Ṣebó ni máa ń bínú? Ṣebó ni máa ń jà? Ẹjá lọ gbéjà gangan káwọn gangan mọ́lé. Wọ́n sàmọ̀ pé tó bá ṣẹlẹ̀ nígbòho, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní, God bless you sir, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní mọ́wọ́ lẹ́rán. Eléyìí ló jẹ́ kí wọ́n lọ sígbòho. Gẹ́gẹ́ bí ọmọkùnrin Ìgbòho ti gbìyànjú tó, Ìgbòho ti sàlọ̀ tó, whatever tó bá wá tì díẹ̀ yọ, mi ò rò wípé ó yẹ kẹ́nìkan ó blame Sunday Ìgbòho mọ́. Because ikú tí ń pojú gbẹ̀ ni ń pòwe fún ni o. Ẹ̀yin àgbàlẹ́sẹ̀ tó ní wọ́n ń bú yẹ, wọ́n ń bú babẹ́, ọlọ́jọ́ ọkú rẹ̀ ò tí ì pé. Ọjọ́ ọkú rẹ̀ ti pé ìwọ lọ ń yẹ. Ńgbà tí èèyàn bá wá pààyàn níwájú ilé èèyàn, tàbí wọ́n wá pààyàn lẹ́kùlé èèyàn, àbí wọ́n wá pààyàn nínú ilé èèyàn,
tó ń tàn wá lòun ò fẹ́ jà, ẹ dákun torí Ọlọ́run àsìkò wo ni ó tó jà? Ìgbòho ti ń ṣẹ́ra ró, Ìgbòho ti ń káwọ́ kò, Ìgbòho máa ti ń ṣe o. Because mo rí comment àwọn òpònú èèyàn kan, àwọn dèdèrè ń déróbó, àwọn wèrè tútù wèrè gbígbẹ tí wọ́n sọ wípé ẹ̀ ń ṣe gbá ni ó ń ṣàwo ni. Ìgbòho fẹ́ nǹkan tóun ó tó ṣe tí wọ́n ó tún rí kọ́ ńlọ́rùn tàbí tí wọ́n ó rí kọ́ lọ́wọ́ tí wọ́n ó tún fi máa pé òun ló tún ṣe báyìí, Ìgbòho ló tún ṣe yìí, Ìgbòho ló tún dà báyìí. n tí ń ká Ìgbòho lọ́wọ́ kò nìyẹn o. Ìgbòho kì í ṣẹran rírọ̀ o, ogbó lọ́dà kòkò lọ́lẹ̀ o. Now question mi ò ní wípé ṣéṣe yìí Mákindé ni ká tún dúró dè kó wá gbà wá, àbí ìjọba àpapọ̀ ní ká tún dúró dè kí wọ́n wá gbà àwọn ará Ìgbòho kalẹ̀? Sáwọn sọ́jà, àwọn security agents tí wọ́n bá wọn ọmọléèwé láti ọjọ́ méjìlélógún àbí méjìlélọ́gbọ̀n mẹ́tàlélọ́gbọ̀n tí wọn ò tí ì rí wọn mú jáde, sáwọn náà látún kókó mẹ́ kí wọ́n bá wọ gbúnú gbòògbò lọ, kí wọ́n bá wá àwọn tó ń jiyàn gbé ń bẹ̀, àwọn tó paláboyún síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ òkú níbẹ̀ nínú igbó táwọn ará ilé wọn ò rí sin. A pariwo nígboro, a ké yẹ̀yẹ́, a panumọ́ láàrin ìgboro. Ìjọba ó ṣe press release, wọ́n ṣe press conference, wọ́n bá wa sọ̀rọ̀, wọ́n pẹ̀tù sí wa lọ́kàn, wọ́n fi wa lọ́kàn balẹ̀, wọ́n sọ pé a lọ jókòó ká lọ sinmi. Àwọn ó bring the perpetrator to book. Perpetrator mélòó ni wọ́n ti bring to book láìjọ́ ta ti ń pariwo. Now nígbà tí mo rí fídíò ọ̀hún, ẹ̀rù bà mí, ó ṣe mí kàyéfì, àyà mi já. Mọ̀ gbẹ́yìn náà ti rí i, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe mi, òun là ń mọ́ fàfà láàfi ṣe, òun là ń mọ́ fàfà ìdí igi làábà. Lélẹ̀ tó túmọ̀ sí pé lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹ máa gbọ́rọ̀ lẹ́nu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho fúnra lára rẹ̀. Bí géńdé Ọlọ́run ṣe ń sọ̀rọ̀ tí ń làágùn, wọ́n sì lágbàlagbà tí bá ń sọ̀rọ̀ tí ń làágùn, ẹ̀kan ní ń sun. Eléyìí burú jáì o. Wọ́n wọnú ilé, wọ́n ń pa wá bó ṣe wù wọ́n. Wọ́n wọnú ilé, wọ́n ń já àwọn èèyàn wá gbé bó ṣe wù wọ́n. Àrà tó wù wọ́n wọ́n ń dá. Ọmọ káàárọ̀ òjìrì à ń sá sẹ́yìn. Orò ń gbọ́ máa dẹ́tẹ̀. Ẹni ń kókú lọ ń kárùn lọ. Ńjọ́ bá wọlé gbọ́mọ ọba. Ẹ má ṣàròyé pé ọ̀fọ̀ ṣẹ̀. Ẹ má ṣàròyé pọ́fọ̀ ṣẹ̀ lú o. Yes. Ṣùgbọ́n lè tó ṣẹlẹ̀ nígbòho yìí, òye yé mi pé wọ́n máa fẹ́ fi tọ́jà ni. Kí ni ó ṣe ló bí eléyìí? Ẹ́mbásì ní kí ni ó ṣe la ṣe é fún, ẹ́mbá ní kí ni ó ṣe la ṣe é hàn. Ìgbòho mọ̀ wípé bí ìgbà téèyàn súnyàn lẹ́ràn ni. Ẹ̀já sọ wípé àwọn tó ràn yàn lọ jí àwọn Táoró ẹ̀ṣẹ́ ẹ̀lẹ̀ kó, àwọn náà lọ ràn yàn lọ kọlù Ìgbòho. Wọ́n wá tí wọ́n fi mú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pamọ́ kó tó dàsìkò ìbò tí ń bọ̀. Oríṣiríṣi àwọn géèmù ló yé wa. So n tí Ìgbòho fi gbégbésẹ̀ tí wọ́n fi wá sọ pé wọ́n ká nǹkan mọ́ lọ́wọ́, eré ibi tán sá nìyẹn. Àyà gbọ́n, Ògúngbé gbọ́n. Àyà tiro, Ògúngbé ń bẹ̀rẹ̀. Ní tí mo ti appreciate Ọlọ́run nínú ìgbésí ayé Sunday Ìgbòho ni pọ́ dàbí ẹni pé òye ti yí ẹ̀gbọ́n mi díẹ̀ sí. Ó ti mọ̀ wípé bí ìwà àwọn ará òṣèré dà lẹ́ẹ̀kan, bí bọ́ ní bọ́ sani lẹ́sẹ̀, bàbá ní á fìwà àwọn ará mórógùn, á dákòókò ọkà lu. Ìgbòho ti wá ní sùúrù. Ìgbòho dẹ̀ fẹ́ tán wọ́n sùúrù. Ìgbòho dẹ̀ mọ̀ wípé in tí òun ó wí tàbí in tó òun ó ṣe tí wọ́n yìí pé lágbájá ló tún ṣe báyìí, Ìgbòho ń ṣe yẹn. N tó jẹ́ kó ní sùúrù nìyẹn.
Sunday Igboho ẹ jíyàn gbé toyúntoyún ẹni tó bá gbé owó fún yín tẹ̀sí gbé ẹ tún pa lóyún èké owó. Can you imagine? ẹ gbádùn wọ́n jíyàn gbé wọ́n wá láwọn ó gba ransom ẹni tó gbé ransom lọ wọ́n yanjú ẹ̀ olóyún tán torí ẹ̀ gbé ransom lọ wọ́n yanjú òun náà. Imagine that. Kí ló dé táwọn èèyàn yẹn cruel náà? Kí ló tán burú tó bẹ́ẹ̀ náà? Kí ló tí wọn ò lómi àánú lójú náà? Ìgbòho ń sọ̀rọ̀ pẹ̀lú ìkanra, pẹ̀lú ìbínú, pẹ̀lú ìtara. Ó sú bó ṣe wà yẹn. Owó ta fẹ́ fi jẹ́ kọ̀ mọ́. Because gbogbo nǹkan ni yóò gbé orúkọ rẹ̀ pọ̀n. Ìgbòho ṣe báyìí ní táwa náà fẹ́ gbọ́ nìyẹn. Tí wọ́n wà rírọ́ pa méèbùsùn jẹ. That is what we are afraid of. Ṣùgbọ́n báwo lè yàn sí wa ní gbègbèsẹ̀ lórí eléyìí? Ọjọ́ wo lápanumọ́ dà? Njó láwòrán dà? Nígbò ẹrù mi ò tiẹ̀ báyìí, kúkúlájà mi kò tiẹ̀ dẹ́rù báyìí. Nílùú bàbá mi, eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the end. Ẹ pè àwọn iṣẹ́ ara àwọn bàbá yín rè. Ẹ pèrè àyìnjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà. Ẹ tí ò bá gbọ́ Yorùbá ẹ tú fún. Àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù ebi ni mo ń jẹ́ Sunday Igboho ebi ni ká mo ń jẹ́ Igboho. No. To the best of my understanding, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lo legal way. Ó pa àwọn Fúlàní tí ń bẹ ń bẹ̀ jọ. Ó lè òní jàgbà kọ́ mọ́ ṣe lójú fèrè. Àṣà tí ń wọlé, tí ń gbọ́ máa ọdẹ, tí ń gbé ẹyẹlé. Ó yẹ kó ń lé ó lè rí fìrí ẹ̀. Fúlàní lẹ́yìn náà, Fúlàní làwọn tí wá ń jí wá gbé yìí, Fúlàní làwọn tí ń bá àwọn èèyàn wá jà yìí, Fúlàní làwọn tí ń pa àwọn èèyàn wá yìí, Fúlàní làwọn tó dógò tí wá lọ́rùn yìí. Ẹrú kan ní ó mú wa búgbẹ ẹrú o. Èmi ò lè wà fẹ́ni kankan, mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì ni. Nǹkan tí mo ń ṣe lónìí, tí mo ń gbà fáwọn aráàlú kan, ẹ lè mọ sẹ́nu mi, ọ̀sán mọ́ bíire. Ọ̀sẹ̀ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsáwò. Àwọn ìlú mi náà lè mú mi lọ́kùnrin ẹ̀tọ́ ẹ̀. Gbogbo ẹnu fi sọ, àwọn olùbàbá yẹn wá bá yín jà, ẹ jí yẹn gbé. Toyúntoyún, ẹni tó wá gbówó fún yín, owó tẹ̀lé ẹ̀fẹ́ gbà ẹ̀fá, ẹ tún wá pa olóyún yẹn, ẹ wá fẹ́ nìkan ẹlẹ̀, ẹ̀ ẹ̀ bẹ̀rù Ọlọ́run. Àwọn ọmọ inú rẹ̀ sẹ́yìn, tọ́kú Fúlàní àwọn tó ń ṣe. Tẹ́yìn gẹ́gẹ́ mọ̀, wọ́n kẹ́ sọ fún pàbó rẹ̀ kan. Kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀. Nígbà tẹ́ ń bá wọn sọ́tàn ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ṣe yìí kò dáa ẹ̀ ni mo já àwọn yẹn wá gbé mi wọ́n pa àwọn yẹn tó kọjá yẹn sí ẹ ọjà rẹ tó. Abẹ́ ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti dín yẹn kí wọ́n ń gbó lọ́wọ́ sọ gbé Fúlàní bíbà yóò bá náà ń gbé. Ọ̀rẹ́ kó níbẹ̀ ọ̀rẹ́ kó níbẹ̀ nínú bàbá mi. Àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé kí lè jẹ́ òfin àti bẹ̀rẹ̀ àti parí. Yúrò ẹ̀ mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ ọ̀rọ̀ àwọn ọmọ yín ẹ bá wọn fi dúró ẹ bá kájọ fún ọdún bẹ́ẹ̀ mi. Àná pè ní dípò òun yẹn kọ́ kò sí bí ọ̀la òkú ẹ̀ báyìí ló wọ́n pẹ̀lẹ́ sẹ́sì pé náà títí bàbá rò yẹn dáadáa ọlọ́pàá rò yẹn dáadáa fún nǹkan pé ìfẹ́ àwọn mo láì kẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fún àwọn tí ò bá gbé lè nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmú ẹ àtàbúrò ẹ tán lọ kámọ́lé lóògùn tán gbé yẹn mo fún wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọ̀ lọ́ra wa èmi fẹ́ wọn bí tó bá gbé wọn lọ àdúgbò tí náà wákàtí méjì mo ń gbẹnu gbogbo ọmọ ògbó sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín sọ̀rọ̀ pé ìjọ tí wọ́n ti ń ṣe é mi ìwágbò mi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò ti sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi
pé ó ti tó gẹ́ ọmọ Léfì. àwọn èèyàn ló bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ọ̀rọ̀ sí Ìgbòho ń pé ìlú tiẹ̀ gangan ni wọ́n ti ń dáwọn èèyàn lóró, tí wọ́n ti ń jìyàn gbé, tí wọ́n ti ń pa àwọn èèyàn yìí. ìwọ ń jà fún ìlú onílùú, ò ń kunlé onílé, tiẹ̀ ló fẹ́ da oró yìí, sọ́ọ̀mù àwòrán ni ń tó ta Ìgbòho nídìí nù tó fi sáré lọ sí Ìgbòho. ìròyìn tó bá ń Ìgbòho ò tẹ́ èèyàn lọ́rùn, ìròyìn tí Ìgbòho ń sọ yìí ò tẹ́ èèyàn lọ́rùn. kò sí ẹni tí kì í ní ọ̀wọ̀ tó pọ̀ fún aláboyún káàkiri orílẹ̀-èdè àgbáyé, tó dé China, tó dé Amẹ́ríkà, tó dé Iran tó burú. àmọ́ ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún aláboyún. bọ́mọ bá mú aláboyún ní gbangba, gbogbo ayé ní ṣùgbà ẹ̀. àwọn obìnrin ó tú ìró nísìn, wọ́n dáàbò bò, wọ́n gbẹ̀bí ẹ̀, wọn ò ní béèrè ibi tó ti wá, wọn ò ní béèrè ẹyẹ tó sùn, wọn ò ní béèrè ta ló mọ̀ ọ́n. wọ́n dáàbò bò. now bọ́ bá jẹ́nu ọkọ̀ èrò láyé ìgbà tán máa ń wọ móòlù ẹ̀, báraboyún ọ̀bá ráàyè jókòó tó mú standing, irrespective tó iye tó wù kẹsàn, ẹ fọwọ́ tọ́ pé kó wá jókòó. níbi tá a ní respect fún àwọn aláboyún dé. why? torí gbogbo wa náà la ní obìnrin lé. ẹni tí ò tí ì níyàwó lẹ́gbọ̀n obìnrin, ẹni tí ò tí ì lẹ́gbọ̀n obìnrin níyà tó jóbìnrin tí wọ́n bímọ lé òun gangan, tọmọ bí ìyá rẹ̀ ṣe ru ikùn káàkiri, ru ẹrù oṣù 9 káàkiri kó tó di pó bí. now ibi tó jẹ́ kàyéfì fèmí tí ń bí èmi nú ni pé irú àwọn èèyàn báyìí tí wọ́n ń dá àwọn èèyàn lóró báyìí, ẹ má aláboyún tó pa, ẹ béèrè ránsọ̀mù, wọ́n gbé ránsọ̀mù ránṣẹ́, ẹni tó gbé ránsọ̀mù wá ẹ̀ pa. at the end of the day báwa bá múrú wọn, a tún yọ̀ǹda ẹ̀, a tún sọ pé a fún amnesty, a tún sọ pé a rehabilitate ẹ̀, a reintegrate ẹ̀ sáàrin society. n ti ń bè mí lẹ́rù lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè lélẹ́yìí, lórí ọ̀rọ̀ Ìgbòho tó wá ṣẹlẹ̀ yìí. my first question ò ní wípé ṣé Ṣèyí Mákindé náà ní ká tún lọ pè, torí wọ́n ní Ṣèyí ni ò fi ọwọ́ sí ìrù ẹkùn. bó bá jẹ́ pé ìrù ẹkùn tí wọ́n ti fọwọ́ sí ìrù ẹkùn nísìnyí, alihamudulilayi, nbí káwọn ìrù ẹkùn kí wọ́n bọ́ sínú igbó, kí wọ́n tọpa àwọn tó pè yẹn wọn lọ ni. wọ́n pa aláboyún, ò tí ì gbókù ẹ̀ kalẹ̀, kò sẹ́ni tó mọ ibi tán pa sí, kò sẹ́ni tí ó wà wọn lọ, ẹni tó gbé ránsọ̀mù lọ wọ́n pa yìí. ikú pagele tí aláwọ̀ ẹ̀ ń fawọ́ ẹ̀ sóńdè ńkọ́. ṣé bí wọ́n ṣe máa pa olódì wa ń kọ̀ọ̀kan náà lélẹ́yìí, tá máa pè wọ́n ní unknown gunmen tàbí tá máa pè wọ́n ní gunmen. kò sẹ́ni tó morúkọ àwọn tí ń ṣiṣẹ́ láàbí. báńdì la fi ń pe gbogbo wọn papọ̀, tẹ́rọ̀ la fi ń pe gbogbo wọn papọ̀, gunmen la fi ń pe gbogbo wọn papọ̀. everybody morúkọ Sunday Igboho. ọ̀pọ̀ nínú àwọn èèyàn morúkọ Awíkonko, ṣùgbọ́n àwọn tí wọ́n ń jìyàn gbé ìta ló morúkọ wọn, nobody. bàbá pàdé wọn lọ́jà tí wọ́n wá ra nǹkan, a lè mọ̀ páwọn ni. bàbá jọ̀wọ́ mọ́tò èrò papọ̀, a ní mọ̀ páwọn ni. so kí la ṣe tá a fi dẹ́kun gbogbo eléyìí? a nílò òru ẹkùn àti ẹgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. oògùn ọ̀jẹ̀kọ̀jẹ́, oògùn ìgbénú àdó jẹ́ ẹja kọ́kọ́ dánwò náà. gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ against èrò ẹkùn, ẹ̀tanú àti ìlara ní í ṣe wọ́n, ní yọ wọ́n lẹ́nu. ìyànjú tí kálukú bá lè gbà ní ẹ jẹ́ kí kálukú ó gbà. ọ̀nà tí kálukú bá mọ̀ ní kí gbogbo ó papọ̀ ká lè jọ ṣẹ́gun kínní yìí. àwọn ọba kan ti ń fi gbogbo yín ṣẹlẹ́yà pé mo ibẹ̀ ilé lágbára ni. agbára wo lẹ wá ní báyìí? ńgbẹ́ nìkan béèrè lọ́wọ́ mi pé ṣé kò sólóògùn mọ́ ni mo ní kò sí mọ́. àwọn èèyàn kan lọ́wọ́ àmúlé mi ò rí, kò sí mọ́, kò sólóògùn mọ́. bólóògùn bá wà sáàrẹ̀ ń tọ́ láfẹ́ rí mọ́ ni, àfẹ́ rí ò sí mọ́. àwọn tán láwọn láyẹta gan ẹ̀rù ń bà wọ́n láti wọnú igbó. Fúlàní láyẹta, wọ́n fi AK-40 kinní kan dán ayẹta tí wọ́n wò. àwọn ò trust ayẹta tiwa débi tá fìbọn pàtó tá ìdánra wò mọ́.
ẹ ń bá láyẹ ta kó gbé ta káyẹ̀ wò lára ẹ̀ ká tó máa gbé kọ́rùn kọ́gi kọ́pẹ̀ káàkiri. àwọn ìyá tó kù ti sọ wá lẹ́nu wọ́n ló ògédé ẹnu la ní ògédé aṣọ ni wá bí àlùbọ́sà. sókàn ọ̀wà ti fẹ́ mọ́ wa lára báyìí. ọ̀pọ̀lọpọ̀ ọba ni wọ́n ti ṣekú pa ọ̀pọ̀ ọba wọ́n ti jí gbé kúrò láàfin tí wọn ò dá padà sáàfin mọ́. a lè wá kóró àwọn ajínigbé tì kámẹ́rà àwọn ọba ń bẹ̀. oríṣiríṣi àwọn ọ̀rọ̀ oríṣiríṣi àwọn èèyàn ní ń wẹnu sáwọn ọba wa lára. mò ń wò pònú kan láàárọ̀ yìí tọ́lọ́ yẹ kí wọ́n jí Ọọ̀ni Ifẹ̀ gbé baba ńlá kú bàbá rẹ ni wọ́n jí gbé torọ́ Ọọ̀ni Ifẹ̀ kọ́ ni pírọ́blẹ̀mù lé ayé yín. Ọọ̀ni Ifẹ̀ ọ̀dẹ sọ pé òun lóògùn bílẹ̀ káàrọ̀ òjìrí ó ṣe dáa ni Ọọ̀ni ń bá káàkiri. gbogbo ọ̀nà tẹ́ ẹ bá ti nílò ìrànlọ́wọ́ Ọọ̀ni lọ ni ó dìde pẹ̀lú àwọn ọba tó kù. kò sọ́ba tí ń lọ sójú ogun mọ́ kò sọ́ba tí ọmọ wa bá báńdíìtì káàkiri. so kí gbogbo ẹni ó bá fẹ́ wẹnu síyàn lára kí wọ́n wẹni tán bá fẹ́ wẹnu sí lára dáadáa. ìjọba ni ẹ hold for ransom. gómìnà ni ẹ kì lọ́wọ́ mú tí ń gba security food. ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni fi security food tẹ́ ẹ ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn state ni wọ́n ti rú àwọn èèyàn tí ń bẹ nínú ìlú wọn lágbára páwọn ò lè mọ́wọ́ lẹ́rán àwọn ò lè jẹ́ kán pa àwọn tán àwọn ò lè jẹ́ kán já àwọn lọ gbé tán. kí ni ń ṣèpínlẹ̀ Ọ̀yọ́ kí ni ń ṣèpínlẹ̀ Ọ̀ṣun kí ni ń ṣèpínlẹ̀ Oǹdó kí ni ń ṣèpínlẹ̀ Èkìtì kí ni ń ṣèpínlẹ̀ Ògùn táwọn ajínigbé ń wọlé tí wọ́n ń jí wa gbé anyhow. àwọn ọmọ kéékèèké àti èrè wọn gbà padà ó sì lé lóṣù kan ní ó sì lé 30 days. níbo wá làwọn security agent wà níbo wọ́n ń gbà wọlé strategy wo ni wọ́n ń ṣe láti gbà yí wá kí ni wọ́n ń strategize. yes kí làgbẹ́ ń ṣe lóko tí ń dòru gànjọ́ àfihàn tó fẹ́ wáṣọ ẹgbẹ́ abomilámù wọn lòún rí eégún ẹni tó wá rodò tó lọ pọ́nkọ́ kí lòún rí orò bàbá ń jànú. mo béèrè ààrẹ ní dá wa lóhùn àwọn security agent ń lọ sẹ́ẹ̀ ṣojoojúmọ́ ni wọ́n ń lọ àbí wọ́n wà nínú igbó wọn ò jáde wálé padà kò sẹ́ni tó dáhùn because as far as I'm concerned ẹ̀mí mi ń sọ wípé security agent kankan ò sí nínú igbó ẹ proof mi wrong anywhere. ń gbé mi àkàndọ̀rọ̀ àgóńgó sọ wípé security agent kankan ò sí nínú igbó wọ́n dún màwúrú wọ́n halẹ̀ lásán kálukú ti padà sẹ́nu iṣẹ́ because mi ìmọ̀ṣẹ́ tí security agents yóò máa ṣe for the whole 30 days táàtì ní gbọ́ mo kó pé a rí wọn ń bí arápẹ̀rẹ̀ wọn ń bí yìí ẹ̀dẹ̀ ní logistic wọn ó múná kíní kankankan wọ́n ti sọ̀rọ̀ àǹdí inú igbó gọ́vnọ̀ jáde ó nígbó yẹn ti tóbi jù ìyẹn ló ń affect àwọn security agents níbo gangan làwọn gangan wà. orílẹ̀-èdè mi ò ní láti ṣe wàhálà ibi tí wọ́n wà ni wọ́n ti detect ibi tí wọ́n wà á ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ á ti tọ́pọ̀lọpọ̀ àṣírí but still ẹ̀yin tí wa báyìí ńlọrọ̀ máa ń gbà á lọ ńlẹ̀ káàárọ̀ òjíire olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń bínú o lẹ́yìn ọ̀rẹ́ yẹn àdè gbọ́dọ̀ gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ dẹ̀ ń pàkọ́ bó bá gbé gbèsè tó bá ti dàsìkò tiẹ̀ kọ́ mọ́wọ́ lẹ́rán ó lóun fún ẹ ní wákàtí méjì 2 hours kí wọ́n fi release obìnrin tán pa ẹ sá ti pa ẹ release okú ẹ káwọn ẹlẹ́bí orókú ẹ̀ sin can you imagine that nínú ìlú èèyàn ni o inú ìlú wọn wà o wọn ò ṣàyọjú náà lọ ìlú o àìgbélé ẹni ká fọrùn rọ ilé wa la ti ń kán lọ́rùn báyìí ilé wa la ti ń dá lápátá ti ń yọ lẹ́sẹ̀ kì í ṣe ilé onílé mọ́ o Ọlọ́run ràn wá lọ́wọ́ o. ẹ̀pà ọmọ yìí yẹn tó bá lórí láyà àwọn ọmọ yọ̀ǹda àwọn ẹ̀fọn pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ní wà ẹ̀yin wà mí màá yọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ tó bọ́lọ̀ sí mo wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ní wà mí. èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní mi pé àwọn ọmọ iná sẹ́yìn sẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ iná sí ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ fún àwọn ọmọ iná gbé gáràjì náà sí. bàtà kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé alọ́ sí gbogbo níbùdó àlàyé bẹ́ẹ̀ náà gbé sí wọ́n gbé fún bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bani
wọ́n gbé lọ sí ààfin báàdẹ̀ kọ́ńpà gbé lọ́wọ́ báyìí ẹ pè wọ́n mẹ́ẹ̀kan gbé wa. Can you imagine that? àwọn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mọ ibi tí wọ́n gbé woman yẹn sí, ibi tán ti ń gbé kúrò níbì kan bọ́ síbòmíì, wọ́n ń tíráàkì wọn, wọ́n ń gẹ̀ẹ́tì wọn, wọ́n mọ ibi tí wọ́n gbé dé. ìyẹn túmọ̀ sí pé àwọn foreign Fúlàní kọ́ ló ṣiṣẹ́ yẹn, àwọn Fúlàní tó ti ń bá wọn jẹ bá wọn mú ló ṣiṣẹ́ ilé yìí. so oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ káàkiri Nàìjíríà tá a wá ń dà pọ̀ mọ́ra wọn, wọ́n wá ń convince wa láti ní lọ́kàn wípé àwọn Fúlàní tí ń jìyàn gbé foreign Fúlàní ni gbogbo wọn, kì í ṣe foreign Fúlàní gbogbo wọn o. ó lè lé ní sílẹ̀kùn fún tìta, àwọn kan lọ bẹ̀rẹ̀ nǹkan kan káwọn tó kù tó bá wọn gbé lárugẹ. pé ọba bọ́ọ̀lì yẹn báàdẹ̀ yẹn ẹ pè torí yẹn ẹ̀sùn lọ́dọ̀ fún o ibi tó ti wà kùsánú ìsáàbà àwọn bàbá wa yẹn mò ń bọ̀ mbẹ́ mo kúrò àrùkọ àtọ́ ni. Can you imagine ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìjínigbé, ọ̀pọ̀lọpọ̀ ìsọ̀lúdahoro torí àwọn nǹkan àlùmọ́ọ́nì tí ń bẹ lórí ilé àwọn èèyàn yẹn ni wọ́n fi fẹ́ lé wọn kó ń bẹ̀. wọ́n bá ti lé wọn kó ń bẹ̀ wọ́n lè láǹfààní àti ṣiṣẹ́ wọn. ẹ dákun torí Ọlọ́run, ṣé dandan ni ká ṣe bẹ́ẹ̀? àwọn tó fẹ́ wakùsà tí wọ́n discover nǹkan ń bẹ̀, ẹgbówó ńlá wà. yes, ẹgbówó ńlá wà. gbogbo àwọn tó wà lábúlé òun ẹ béèrè lọ wọn, iṣẹ́ kí ló ń ṣe, oko òwò lóko yín, èèlò lẹ́ẹ̀ta lé yín. a fẹ́ lo gbogbo bíi ẹ sẹ́tù gbogbo wọn lọ, ẹ fún wọn lówó tó tówó kí wọ́n dẹ̀ kó nù gbó, káwọn náà bọ́ sáàrin ìgboro, kán lọ establish ara wọn, ẹ approach wọn dáadáa, kí wọ́n lọ tún ìlú wọn dálẹ̀ ń bò mí, tàbí kẹ́ bá wọn ralẹ̀ tó tóbi síbò mí, kí wọ́n tún ìlú wọn dálẹ̀ ń bẹ̀. kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ láyé pé orí owó lẹ jókòó lé ń bí o, àwọn nǹkan àmúsọ̀rọ̀ ń bẹ lábẹ́ ibi tẹ́ jókòó sí o, tẹ́yìn ọmọ tọ́dẹ̀ jẹ́ pọ́gọ́rùn ọdún ní ìsìn ẹ̀ lè detect ẹ̀ torí ẹ̀ ní tán fi mọ́, kò lè jàǹfààní fún ẹ̀ torí ẹ̀ ní tẹ́ fi wá ẹ̀dẹ̀ níbi tẹ́ tà sí ẹ̀ mọ̀ nǹkan kan pa rẹ̀, àwọ̀ rà bẹ̀. owó rèé ẹ máa lọ́rùn ìgboro, instead tá fi ń jí wọn gbé káàkiri, tá fi ń gba ransom, tá fi ń lé wọn kó nínú ìlú, tá fi ń sọ̀lú dahoro. eléyìí ní ìsìn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mọ ti ń sọ, wọ́n ti track wọn, wọ́n rí ibi tí wọ́n kọ́kọ́ gbé sí, wọ́n gbé kóńbẹ́ gbé lọ bòmí, wọ́n gbé kóńbẹ́ gbé lọ bòmí, wọ́n mọ ibi tán gbé sí báyìí. gbogbo àwọn Fúlàní tó dẹ̀ dúró yìí ńlọmọ bẹ̀ náà fi sọ fún wọn pé kí wọ́n máa lọ báyìí, kí wọ́n sọ fún wọn pé kán ó gbé òkú arábìnrin yẹn wá, àwọn gba kádàrá ń pé já lórí àwọn gba ntọ́lọ́ ń wé ntọ́lọ́ ń sọ wípé yóò ṣẹlẹ̀ lọ́sẹ̀lẹ̀ yìí. so mo ń bọ̀ bẹ́ẹ̀ anytime from now àwọn wọnú forest yẹn torí bàtà ọtí láwọn nípa gbẹ́gbẹ́ lálàáfíà yẹn wà ní máa bá ń jàjà á bá ń jàjà ṣùgbọ́n náà àkọ́kọ́ jọ sọ̀rọ̀ wọ́nà wọn gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100%. ó kò lè ní jẹ́sí bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ lùgbò ń bí báyìí dípò wọn lè fẹ́ kọ́ wà fẹ́ kíáfù bíbí o ìlú bàbá níbí ẹ̀ ní bàlúwà jẹ́ o ọmọ kó mọ̀ sọ ní o ẹ wà fẹ́ kíáfù táwọn Fúlàní bá ń fún yín lówó ẹ wà fẹ́ kíáfù pẹ̀lú wọn tí Fúlàní bá ń fún yín lówó wọn tó ń ṣe tẹ́ ń sọpọ́tì wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o mo dẹ̀ kúrú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́ra nílọ mo jà mí gan wàláì Ọlọ́run mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wá. ẹ tí ọmọ bá ní fọ bá ṣeré o ogbómọ̀ dákòókò lọ́lẹ̀ o Ọlọ́run bá ń gbọ́ gọ́ọ̀mẹ̀ntì sì kágbòó lọ́wọ́ kò erékù láì lọ́bẹ̀. mo fún 2 hours tí mo bá gbé wá mo kí wá sí mo ń fi sẹ́gẹ́dẹ́ máa pọ̀ sẹ̀rọ̀ tí mo sọ yìí lé mo fún 2 hours káwọn ẹlò gbé àwọn ìwà tí mo bá gbé wọn lẹ̀ àlówó ta fẹ́ sá o. ṣíṣì ṣíṣì ẹni ló dá owó yẹn jọ lára rẹ kẹlẹ fún ọmọ yẹn wá fún wa ẹni kẹlẹ dá owó yẹn owó tá máa fẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti fi 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú ẹ̀ bá wà sọ̀rọ̀ adébọ̀tì wọn lọ́wọ́ àwọn àlówó ta fẹ́ san ẹni kẹlẹ wá owó yẹn. Can you imagine àwọn ajínigbé ọgbà 10 million mọ́ owó ńláńlá wọ́n ń béèrè 300 million naira wọ́n wá negotiate
lórí 150 million naira. Can you just imagine that? ẹ wo bí tá a bálé ayé ara wa dé. ẹ wo bí a bálé ayé ara wa dé. Fúlàní dá owó yẹn ẹ lọ gba àwọn yẹn fún wa àtọmọ àtìyá àtẹtọgbé tó bá pa wọn problem ni. lágbára Ọlọ́run. ọ̀rọ̀ ìfẹ́ lọ. lágbára Ọlọ́run. now Tósìn iná yẹn so now ẹ̀yin náà wo gbogbo nǹkan tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho sọ látòkè délẹ̀ èwo nínú ẹ̀ ni ó jẹ́ kàyéfì fẹ́yìn èwo nínú ẹ̀ ni ó bẹ́yìn lójijì èwo nínú ẹ̀ ló wu etí gbọ́ èwo nínú ẹ̀ ló dùn mọ́ èèyàn èwo nínú ẹ̀ ló jẹ́ ròyìn ayọ̀ èwo nínú ẹ̀ lèèyàn lè dá ò gbọ́dọ̀ fi ṣírò ara ẹ̀ èwo nínú ẹ̀ la gbọ́dọ̀ fi ṣírò ara wọ́n jiyàn gbé pẹ̀lú aláboyún wọ́n wá láwọn gba ránsọ́ọ̀mù ẹbí ará ọ̀rẹ́ gbogbo wọn wá kówó jọ pé ẹni mi ò sẹ́ni èèyàn mi ò sèèyàn ànífi wá lárò lásán ọmọ wọn kú ọyàjọ ọmọ wọn nù lọ ta ni ó fa aláboyún lẹ̀ pé kán máa gbá aláboyún lọ ní tó bá wù wọn kán fi ṣe ọmọ tí ń bẹ nínú ẹ̀ ń kọ́ àwọn olórí burúkú yìí dẹ̀ ẹ tó gbé ránsọ́ọ̀mù àwọn kọ́kọ́ pa wọ́n gbowó Kennedy wọ́n tún wá pa aláboyún Kennedy tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ̀mí mi sọ fún mi pé àwọn Fúlàní tó iṣẹ́ yìí ò kì í ṣe fọ́rínà wọ́n mọ ẹni tó gbowó wá ẹni tó gbowó wá mọ̀ wọ́n dẹ̀ mọ̀ pé tó bá padà délé yóò rè jábọ̀ wọ́n mọ aláboyún yẹn dẹ̀ ti mọ̀ wọ́n ló jẹ́ kí wọ́n pẹ́ tó gbowó wá ló jẹ́ kí wọ́n pa aláboyún olóyè Sunday Igboho was very very correct very very correct ọmọ wípé àwọn èèyàn àwọn Fúlàní tó dúró òun ń làwọn tó wá iṣẹ́ láàbí yẹn àkàndọ̀ ọ̀rọ̀ Awíkòǹkò ẹ̀já ó wà rọ Awíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ ẹjọ́ kìí ṣe tẹni ká mọ̀mọ́ dá o káwọn foreign Fúlàní ó tó dé làwọn Fúlàní darandaran ti ń terrorize Ìgbòho ni wọ́n ti ń terrorize Kìṣí ni wọ́n ti ń terrorize Ṣakí ni wọ́n ti ń terrorize gbogbo Òkè Ògùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ o kó tó di pé àwọn foreign Fúlàní tá à ń pariwo ní ìsẹ́yìn dé wọ́n máa lọ fi léyìn òfin Ìgbòho níran ni gbogbo ẹ̀yin ọmọ Ìgbòho ọ̀rọ̀ kan yìí o kò sí ìjọba tó máa ní kẹ́ ẹ má gbèjà ara yín o gbogbo nǹkan kọ́ lolóyè Sunday Adéyẹmọ Ìgbòho máa ṣe lo and behold gbogbo nǹkan kọ́ ni Ìgbòho ṣe o gbogbo nǹkan kọ́ ni Ìgbòho ṣe o ìwọ̀nba agbára tẹ́yìn náà bá lè sàfúnra lára yín ẹ sá o ẹ má wòran o gbogbo bí tán sọ pé àwọn èèyàn yìí wà àti bí tán ti dé èmi kọ́ ni wọ́n kọ́ ẹni tó yẹ kẹ́ ẹ ṣe ìwọ̀n tó bá jẹ́bi tí ìlú ti dáa ni ó yẹ ká jẹ gbogbo bẹ̀rùn ni kí wọ́n má hù ń bẹ̀ mọ́ kí wọ́n má hù ń bẹ̀ mọ́ kí wọ́n má ní access síbẹ̀ mọ́ kí wọ́n má lọ opportunity síbẹ̀ mọ́ ikú tí ń pojú gbẹ̀rẹ̀ ní pòwe fún ni o 150 million naira ta ló lè rí 150 million naira kójọ láàrin wa láìsọ olóṣèlú ìlú wo ló lè dá 150 million naira jọ nísìnyí bí wọ́n bá jiyàn gbé lóṣogbo wọn ò lè rí pé o so àwọn èèyàn kan mọ̀ ń ṣe bí sí wa ni 150 million naira ìjínigbé ti kúrò ní 5 million ó ti kúrò ní 10 million ó ti kúrò ní 15 million ó ti fò fẹ̀rẹ̀ imagine ó ti fò fẹ̀rẹ̀ sí 300 million nígbà táwọn kan tiẹ̀ ti ń béèrè 1 billion táwọn kan ti ń béèrè 500 million naira àwọn tó bá béèrè 1 billion wọ́n á bá wọn negotiate sí 500 million naira àwọn gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ń san wọ́n wá sọ ìjínigbé di lucrative business Ìgbòho ọ̀fọwọ́gbáyà lórí asán I know him very well ṣùgbọ́n tí Ìgbòho bá fẹ́ bínú débi tó yẹ kó bínú dé tó bá tó rántí ìjọba ló fi ń farínú tí fi ń fàwọ́nú o tó jókòó o kì í ṣe ti bẹ̀rù o ṣùgbọ́n whatever tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ kẹ́ni ó mọ̀ mú ẹnìkan kan rí bú o Àkàndọ̀ ọ̀rọ̀ Awíkòǹkò pápápá ni mo ní mo wá ṣe Àjàó ọ̀rọ̀ Awíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ Ọlọ́run nínú àánú ẹ̀yọ́ ṣàánú wa o ìlú Ìgbòho ní dílé ogun o gbogbo ẹ̀yin ọmọ Ìgbòho ìgbésẹ̀ ń bẹ lọ́wọ́ yín o ẹ má dáadáa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lásán ó kọ tí ẹni wọ́n dì mú tó bá jẹ́mi lẹ́yìn gan ẹ̀ ní jẹ́ kí Ìgbòho sí ń bẹ̀ ẹnìkan kò tiẹ̀ ní jẹ́ kẹ́nìkan kan mọ̀ nǹkan kan
àná ọlọ́run ní fi ń sílẹ̀ o ẹ like follow page mi lórí Facebook Awikonko television àti Awikonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ ṣẹ́já sọ lórí WhatsApp +234 904 851 9362 èdè àti àṣàlẹ̀ káàrọ̀ òjìrè bí òní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrè òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o ó dàárọ̀ o òrùn ayọ̀ lásùn o tó bá ṣeé ṣe tọ́lọ́ bá sọ pé àtún padà pàdé lálẹ́ yìí àtún padà pàdé ṣùgbọ́n pápápá mo ní sẹ́tí mo fẹ́ jẹ́ fún náà lọ jẹ́ kí n sáré wá jẹ́ fún God bless you all ó dàárọ̀ o ó dàbọ̀ o báyìí gàrí o. ń pa àwọn aláboyún ń pọ ọmọ kéékèèké sáà torí pé kí ìlú ọmọ tù ká má aláboyún àtọmọ kéékèèké bẹ̀ ká fi wọ́n ṣètùtù bí ìlú ọba tún ni yọ́ yàtú o àwọn tá a bá gbàmọ́ra tí ń dáná mọ́ wa lábẹ́ àwọn tá a gbàmọ́ra tí wọ́n ń febi pa wá àwọn tá a gbàmọ́ra tí wọ́n tán ọ̀jẹ́ ká gbé oroko àwọn tá a gbàmọ́ra tán fi kó oró pa wá àwọn tá a gbàmọ́ra tí wọ́n ń dá wa lóró tí wọ́n ń jí àwọn èèyàn wa gbé tán gbára sọ̀mù àbáyé wọ́n fẹ́ bàjẹ́ dànù